Islam Ọlọ́run fún rẹ̀ ló create sàká ó gbé sàká wá ká fi empower àwọn èèyàn ní káwọn kan fi kú olólòsì kó má jẹ ẹ̀yin olówó ẹ̀yin nìkan má jẹ aládàáni kan jẹ àwọn kan bẹ lára yín nínú fámílì àwọn kan bẹ pẹ̀lú yín nílùú àwọn kan bẹ pẹ̀lú yín lọ́fíìsì torí kò lè dára dọ́gba ẹ̀yin tí mo fún ẹjọ́ fọ́ká káwọn kó fi lè kó lólòsì àwọn míì tí wọ́n náà ń empower àwọn èèyàn wọn kò sí compulsory mbẹ compulsory ní sàká èyí tí sàká fi yàtọ̀ fún sàrà mi sàká compulsory ní ẹ̀ẹ̀kan lọ́dún bíṣọ́ọ̀bù tí wọ́n fi yọ prof ti sọ fún wa èyí tí wọ́n fi wá yọ yìí lẹ́ẹ̀kan lọ́dún yìí dandan ni bí ìrun ni tó bá ti lówó dandan ni sàká bí àwẹ̀ ṣe jẹ́ dandan tó bá ti lálàáfíà sàká tó gbọ́dọ̀ yọ tó lówó bá mọ àǹfààní tí ń bẹ nínú sàká fáwọn ni wọ́n mọ̀ bí wá ni kí ọdún tó pé ní ò ti máa sáré pọ̀ ẹ̀kọ́ ló pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì gbogbo ẹni tó lówó tó lọ ń kẹ́ tó yẹ kó yọ sàká tí ò yọ sàká Ọlọ́run ọgbọ̀nà kan máa yọ sàká lára rẹ̀ bí kò bí ọjà ní ìsìn kí kọ́sọ́mù gbẹ́sẹ̀ ní bí kò bí ọjà ní ìsìn kó di wípé tíìpù ó ṣìnkì wọlẹ̀ kìí ṣe pá burú èsè mẹ̀kúnnù fa àmá burú tí máa ń sàwọn olówó wọ́pọ̀ jù tiwa lọ tọ́rọ lọ́hun ń béèrè lọ́dọ̀ ó béèrè sàárà ó béèrè sàká sàká yíyọ ní káyọ sàká ní Ọlọ́run máa ṣe ní compulsory ni ọwọ́ máwọn kan wá bí mẹ́tọ́dù Ọlọ́run gbogbo àwọn tó mú wá tó kó àyàwọn míì tí kó sínú ẹ̀ ìmọ̀ àwọn kan wá pé àwọn tẹ́yọ sàká fún ni lọ́jọ́ sọ yí pé iná mọ́ sọ́dàkà ọmọ àmọ́ pé ní sàárà kò ló gbólóhùn sàká torí sàká ẹ̀kan lọ́dún ni tá a bá rọ́dọọdún ká tó ṣàánú àwọn èèyàn ẹni tí ó jẹ lọ́pọ̀ o ẹni tí ó kú lọ́pọ̀ nítorí ọba dọ́dọ̀ olówó gbé ẹ̀dákẹ́ ṣàánú yá yóò jò dínú àwẹ̀ ẹ̀dákùn ebi ń pa wá kò só ń jẹ́ lé yóò ní jò dínú àwẹ̀ ẹ̀dákùn hospital ni aláàrẹ̀ níyàwó mi wọ́n fẹ́ sọ prẹ́fà fún ni yóò ní jò dínú àwẹ̀ táìmù àwẹ̀ ní mi àyọ sàká mi kódà àwọn àmì máa ń ṣe bẹ́ẹ̀ tí ó sì bá lànà Ọlọ́run mu ipe kò ní ṣàánú àárín ọba ti dàsìkò sàká gbogbo tẹ́sọ yẹ kọ́lẹ̀ ẹgbà sọ́fíìsì tó wà dàsìkò táyọ sàká á pín síbẹ̀ rárá sàká tó yọ ẹ̀kan lọ́dún ni nínú owó àmọ́ sàárà òun èéṣẹ̀ kan lọ́dún ètò ọ̀pọ̀ pé sàárà èéṣẹ̀ kan lọ́dún tóun náà wá fánú tó rámọ̀ tó lọ ń kà tó ní ayọ̀ sàká fún yìí jẹ́ sáré bá mi káàkiri random mẹ́jọ ni wọ́n ó ní fúkàrà àwọn olòṣì mẹ́ndọ̀rù pé olòṣì lọ́lọ́run kọ́kọ́ dákọ kò fẹ́ kó sì òṣì kò fẹ́ kó sẹ́kù ìyàtọ̀ ń bẹ láàrin olòṣì àtàwọn tá à ń pè ní masakin olòṣì lẹ́ni tí ò ní nǹkankan ẹni tó bá jẹ́ masakin àwọn miskin òun ní kò ní tó ni torí tó fi mà yípo ní kò ní tó ni àti ráyà mí ní Suratul Káfí Ọlọ́run ò pàwọn eléyìí nìtì kò pàwọn lọ́lọ́sì wọ́n ní nǹkan ìkọrọ̀ tó jẹ́ dúkìá wọn àmọ́ wọn ò ní tó Ọlọ́run kó wá rà wọn tí wọ́n ní tí wọn ò ní tó ní àwọn masakínù nìyẹn àwọn yàtọ̀ fáwọn fùkárà ẹni tó bá jó lóòsì lọ́rùn kọ́kọ́ gbé lérí ẹ̀ pé ẹ kọ́kọ́ bá mi yọ sàká fún lóòsì kó fi pinnu tí ń ṣe òun ni prof rí fáwa sí wọn nígbàtí prof sọ̀rọ̀ wọ́n á wojú àwọn èèyàn tí mo ti sọ fún sàká 20,000 50,000 táwọn èèyàn máa ń yọ yìí 50,000 tí wọ́n máa ń yọ yìí kò lè tàṣẹ lóòótọ́ oore ni àmọ́ àwọn oore kan bẹ tọ́já sí pé ìwọ náà mọ bí Ọlọ́run kí ọ dé ká má bàa mọ̀ kó onílọ́wọ́ ló fi ń ṣe sàárà fún wa so Ọlọ́run ní àwọn tó bá jó lòsì láwọn ẹni àkọ́kọ́ àwọn tí wọ́n ní tí wò ní tó ẹlẹ́ẹ̀kejì Prof ti ṣàlàyé ámìlì náà léyà àwọn tí ń gba sàká wọ́n bí sí ọkọ̀ drawing and parẹ̀ ó ní wọ́n wọ sàká
nígbà wá bí inú àwọn ìbéèrè tí wọ́n fi ṣe kọ̀dọ̀ wí wọ́n ní pọ́ọ̀fù tuntun yà síbẹ̀ sọ pé onímọ̀ lónímọ̀ máa jẹ́ kò bá jẹ́ lẹ́wọ́n kì bá jẹ́ dúdú. Dr. Siakini tí bá ń sọ̀rọ̀ ìmọ̀ àwọn àfáà yìí ni pé ọlọ́mọ sóre fún àbásùgbò lólò. Ètò fi jẹ́ bí pọ́ọ̀fù ṣe sọ lẹ́ẹ̀kan nígbà wọ́n fi ṣe kọ̀dọ̀ lórí rẹ̀ yìí pé àwọn mọ̀túwà tí wọ́n ṣe kù sáà lè dó sàkáfù kọ̀dọ̀ wí ní ọ̀tọ̀. Nítorí náà fi dá wọn lóhùn ni pé kọ̀tọ̀ bó ti rò pọ̀ mẹ́sì tó kọ̀tọ̀. So àmì nínú àléyá àwọn tí wọ́n ti ṣe ṣàká lè gba ṣàká lóòótọ́ irú àwọn bàbá wa tí wọ́n gbọ́dọ̀ ṣàká kalẹ̀ ní Lagos State yìí ṣe ìtàfin ní problem ní Nàìjíríà méjì ni. Wọ́n pe kíní kan ní structure gbogbo ta láti ẹ̀sìn tá à ń ṣe bí ò ní structure àwọn alábá ti dàgbà jù wá lọ ń bẹ̀. Bẹ́ẹ̀tù Zakat ń bẹ lọ́dọ̀ wọn gbogbo tí máa jẹ́ Zakat àwọn olówó ìlú tí wọ́n lówó tọ́lọ̀ ń kẹ́ Bẹ́ẹ̀tù Zakat ni wọ́n kò lọ. Tí a bá kó lọ yẹn lọ sí Bẹ́ẹ̀tù Zakat Bẹ́ẹ̀tù Zakat ní ọ̀wá tírìtì ẹ̀ àwọn ti ní àwọn fáìlì ńlẹ̀ tí wọ́n mọ̀ pé eléyìí ọlẹ́tọ̀ káfí Zakat gbé ìdìde inú ọjọ́ ti lọ nílẹ̀ làwọn àmì nínà àléyá wàdígáàrí mìíràn mo fẹ́ lò inú ẹ̀ làwọn tí wọ́n jẹ gbèsè wọ́n náà ná Muhammad sallallahu alaihi wasallam wọ́n tà náà ìbá náwó fáwọn èèyàn tán ànábì ọ̀wà gbó kàkàlẹ̀ yóò gbé pamọ́ bí a bá ń bí ànábì pé owó kí leléyìí ànábì ni àìbá mọ́ ẹni tó bá fẹ́ wá yáwó tó wà ní gbèsè tá a fẹ́ fowó túlẹ̀ so àwọn Bẹ́ẹ̀tù Zakat àwọn ni wọ́n control rẹ̀ ṣọ́ọ̀tù yẹn ò tí ì kọ́kọ́ sí à ń tẹ̀sẹ̀ ń dàgbà díẹ̀díẹ̀ ni Supreme Council of Affairs adúpẹ́ fún wọn bí prof ṣe sọ àwọn bàbá ìmọ̀mí Èkó tí wọ́n gbé kalẹ̀ adúpẹ́ fún wọn bẹ́ẹ̀ ní state kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ní Kwara náà àmọ́ wọ́n sí mi lẹ́ẹ̀kejì ni pé àwọn tọ̀hún ní nǹkan kan táwọn èmi o àwọn èèyàn àmọ̀yàtọ̀ owó Ọlọ́run pẹ̀lú owó wa owó Ọlọ́run àtowó wa wọ́n ní Sayyidina Umar ẹ̀dí Allah ta'ala anhu wọ́n nígbà tí ń ṣe àkóso ìjọba rẹ̀ lọ́wọ́ ìmọ̀ Umar wá ní Umaru ní àtùpà méjì ń ṣèjọba lọ́wọ́ ọwọ́ alátùpà méjì present ni wọ́n tẹ́ bá tí wá lọ́dọ̀ Umaru tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ lú àtùpà tó jẹ́ tìjọba yọkàn yọmọ gbọ́rọ̀ lú lọ báyìí lè tòlú wọ́n tẹ́ bá ti ń bá lọ tó bá ti bọ́rọ̀ nkalẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ Umaru gẹ́gẹ́ fúnra rẹ̀ Umaru wà pa àtùpà wọn yọ wà tán tiẹ̀ eré ìtẹ́ ẹ̀pà ilé epo ìtánú ẹ̀ ó ló ti sọ̀rọ̀ ìlú tán ọ̀rọ̀ ara mi lókùn yìí lè máa náwó òlú fèrè ara mi owó tí èèyàn bá fọ́ tó bá sọ pé owó Ọlọ́run ni ibi owó Ọlọ́run lówó yí o ó yàtọ̀ fún tó bọ̀ fún Imam 5 million ni mo fi gbéra fún yìí 2 million ni 2 million ní ti yín bẹ́ sẹ́rí 3 million yìí owó mọ́sálásí ni tí máa ń bá yọ tí lè kánú 3 million yẹn ó ti jẹ náà sínú rẹ̀ tí wọ́n bá wá gbé kalẹ̀ bí wọ́n ti gbé kalẹ̀ yìí problem kejì ta nínú àwọn kátìrí pé gbòòrò business ni yá opportunity ti dé èyàn bá wá fi jẹ sí àmànú kọmití ètò ọkọ̀ ṣe fún wa ní pé ẹkùn sí báńkì interest rẹ̀ wú ẹjẹ́ kí màmá gbá kí mọ̀ náà owó Ọlọ́run yàtọ̀ fún èèyàn owó Ọlọ́run wọ́n fi rán èèyàn níṣẹ́ ni nítorí sàkátún ní ká yọ ní méjì ló pín sí o ó ní ká yọ ìlúfúkàrà ká fi empower àwọn èèyàn ọ wá ní kó lówó yọ kó fi lè mọ́ ipe ló fi sọ fúrọ́fà ní Muhammad sallallahu alaihi wasallam pé ó fọ́ ọba àwọn kẹ́nu ẹ̀yẹ pé ó ní àmúwà ní ó sì yàn fọ́ọ̀sì ní o
kéèsè nàmbà bá fẹ́ nàmbà túláàsì ni ó pé sọ fáwọn olówó yẹn pé ẹgbẹ́ owó wa tó máa táǹkù tí wọ́n yọ sàká dẹ́dẹ́ ọgbọ́dọ̀ yọ sàká ọlọ́run ní kó máa jẹ́ sàrá fún tútọ̀ ìròkùn kó lè ṣe kí ni kó máa yọ owó yọ àti tẹ́síkíà fóun náà ní tó fi mọ̀ pé ń ṣe tẹ́síkíà fún yàn tó bá lọ bàtọ́lọ̀ ń sọ̀rọ̀ ní Suratu Samsi kọ́ wọ́n ní kọ́ di àfùlá àfùlà másàkà ìgbà tí ó tún yí padà másàkà ló ń dẹ̀hun wá tún lọ Suratul A'la kọ́bí àfùlà máa tàṣákà ó fi ó ṣe méjèèjì empower àwọn èèyàn ìwọ náà wà benefiti nítorí fi àmọ̀ pé ẹ̀ benefiti torí àsìkò òun wà lọ bí àdìsí kan Ànábì Muhammad sallallahu alayhi wa sallam hadisi náà ní ṣe pẹ̀lú ìyá wa Aisha wọ́n gbàtà Ànábì sọ fún ìyá wa Aisha yìí pé ìtàkì náà wà láàbì tí kí tamara hadisi náà nù ìtàkì láà wà láàbì tí ìtàkì náà wọ́n náà Ànábì ní ẹ̀páyà náà ó kódà bá pé ìgígé làbídù kan ni wá lè gbádìsì yẹn yé àfikọ́ ọlọ́bí sábàbù lùsù rẹ̀ ló fi máa tí sàká ń ṣe fẹ́ni tí yọ sàká wọ́n ní ọmọ ọ̀dọ́ ní ń gbọ́dọ̀ yà wá Aisha gẹ́gẹ́ bí Ànábì tọ́nà máa fi nǹkan hàn Ànábì ọmọ bí ó ti farakọ àmọ́ Ànábì rí kó ti dọmọ náà Jìbìrìlù ti sọ fún Ànábì pé ó ti dọmọ náà o ẹni bá ti dọmọ náà kọ̀dẹ́tọ̀ kọ́ gbọ́dọ̀ Ànábì náà Ànábì wá dọ́gbọ́n wá sọ fún ìyàwó Aisha pé tọ̀ lágbájá yọ̀dá rẹ̀ yọkọ̀ máa lọ àmọ́ kó tó máa lọ kí bí ọmọ bà máa pa ẹkú làbídù fún wà tá Aisha ti bọ́ bẹ́ Aisha bá kó làbídù okò lè lọ́wọ́ tọ́ ayọ̀dá rẹ̀ owó tá a jẹ́ ọ̀yìn ọwà lọ òun dọ́nà lọ́pàdé èèyàn kan ló ń dàpọ̀ ibi ń pa mí ìjẹun láti jẹ ẹ̀ta ibi yìí ń pa mí wọ́n ní kankan àwọn àkójẹ́ bí ní pé mí ní làbídù ọba fún làbídù eléwọ̀n jẹ́ làbídù tó mú mi tí ọkàn rẹ̀ balẹ̀ báyìí ọlọ́mbà tún wájú bìdú sáà ní Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ó ti dọ̀mà àrìjẹ́ náà ó bí sí dáadáa anájọ́ ọ̀pọ̀ láìsà pé ọmọ ẹ̀yàn kó wọ́n ló ti lọ nígbà àpẹẹrẹ tó jẹ́ máa ń sẹ́ẹ̀sọ̀ fún àìsílẹ̀kùn wọn ni ọmọ àmọ́lọ̀ ti sọ kí ló ṣe ó ń làbídù tí a fún wọn ní tó fi tọrẹ ẹ̀wọ̀n ló torí ẹ̀dọ̀ máa àlìjẹ́ náà tẹ́ rí gbogbo owó tí wọ́n ní ẹmú wá tẹ̀ náà nì ẹ̀nà o tó ra rí náà kọ́lẹ̀ ìpín tó bá dé ọ̀gbẹ́lẹ̀ àríkíámà nǹkan mẹ́ta lọ́lọ́run bí ẹrú àkọ́kọ́ tí ọkọ bí yóò bí nípa ẹ̀mí tó fún pé mo fún ọ lẹ́mìí kí lẹ̀mí òun tán sí à ń lò díẹ̀ àti wọ́n bí kájẹrẹ ọlọ́run máa bí pé ẹ wá arákùnrin wa ọtún lẹ̀mí yìí ó fi wá gbó ọ̀tán kí lọ tán lé lérí tọ́lọ̀ ń bá bí ọjọ́ náà tí wọ́n lọ fẹ́ fún ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣàbábí bíbá àbúláàrù sabab ẹ̀mí tán sabab ọ̀dọ́ ni ó tún gbó kí ló gbó lé lérí ó di méjì wà ní níbi mọ́dà àmìlábì ìwọ ní mímọ̀ mo fún ọ nímọ̀ kí ló fi mọ̀ sí ó di mẹ́ta wà mọ̀ ní ìgbé àìnà ìtàtàbà òwúwà bí i máa ìwọ ní mímọ̀ mo fún ọ ní mímọ̀ ẹ̀wọ̀ olówó mo fún ọ lówó ibo ló ti rówó gbogbo alájòkó ìgbà ẹ̀yìn tọ́lọ̀ ń kẹ́ni tọ́lọ̀ bá bí ń jẹ́ gbé àkáǹbò lẹ̀ ti rówó sẹ́lẹ̀ àkáǹtì ẹ̀fọ́lọ́run ẹgbẹ́ látòrí pẹ́sidẹ̀ntì wa èlò sálárì ẹ̀ wọ́n gáàrù kọ́kọ́ lọ wo sálárì ẹ̀ pé kí ni sálárì mi kò sí ẹni tí ò ní sálárì ó ṣe pọ̀ tó yìí ìtumọ̀ aboro ti rí inú ok ọlọ́run á fẹ́ hẹ́pù wa ó nígbà tó wá rí kọ́ àǹfà báwo ló ṣe náà tó o bá lè fèsì bó ṣe rí o tún nílé fèsì bó ṣe náà ọ̀dọ̀ ọmọ náà òun ni pọfẹsọ alárọ́sọ ni kẹ́ẹ̀kọ́ adúró léyìn ìjọ ọkọ̀ ọmọ ìyọ̀tọ̀ ọlọ́run fọ́lọ́run bẹ́ẹ̀ tó sì yọ nǹkan míì tí ò tó tọ́lọ́run eré
àwọn míì fi owó ṣeré níjọ́ kan ẹ má bínú o ń ra dọ̀pẹ́ níṣẹ́ o wọ́n kàn fẹ́ mú wá sí fáwọn èèyàn bẹ́ẹ̀ ni. ilé tí mo ń gbé nìsín náà ni kò sí bí i 3 bars mo wá rẹ́ǹtì ilé lọ́dún náà ni ilé kan bọ́ngàrò kan wá kọ́ bẹ́ẹ̀ wọ́n wá ní wọ́n fẹ́ tà àwọn ẹlẹ́sìn kejì fẹ́ rà láti fi ṣe ṣọ́ọ̀ṣì máa sọ fẹ́ nìkan tó jẹ́ alárísí pípẹ́ rábì ló parẹ́ kọ́mọ́ fi bọ́ sọ́wọ́ ẹlòmíì tó bá yá lọ́n bá padà ábù mi lówó wọ́n wá sí ìwé fún mi ìfọ̀ lówó wọ́n wà láì kò sí wọ́n wà láì àgbèsè pọ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀dà wọ́n á kó lọ́dọ̀ rẹ̀ ń bọ̀ nínú mọ́tò nǹkan náà wá sọ sí mi lẹ́yìn pé sí ti fúlù báyìí kí ló dé tí mo lọ báyìí tí lọ bọ́ lọ́hùn. ètò yé mi sí ìjọ náà mo bá kíra mi bọ́ alúwà nígbà tí àlùkò kọ̀ọ̀kan lójoojúmọ́ wọ́n á ṣe fọ́jọ́ méje pẹ̀lú àwẹ̀ after ọjọ́ keje ẹni tí ìran kan rárá àdúrà máa gbà o dàpọ̀ ọba dé ìbọ̀mù ń sọ̀kalẹ̀ yìí ṣe mo fẹ́ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni òun bá dé ọba dé òkó tì mí lálẹ́ yìí sínú lọ́wọ́ ibi ilé tí wọ́n ń tà àwọn lójú ẹ̀ wá dọ̀ lórí kò bá ti dá kápẹ́ ilẹ̀ níbi mo ní wọ́n ti fẹ́ tà olùkúláyé mo ní àmọ́ owó wà ó ní kẹ́ kó ní kẹ́ bọ́ bẹ̀rù kẹ́ mọ́ sí lọ́hùn nífa ọba sanwó ibi mo wá lọ ẹni mo wá lọ bá before ọmọ kan wá fẹsẹ̀ gbálẹ̀ dọ́dọ̀ mi lọ́ba ní ẹ̀ sheik mo ní ó ní òun pàdé ẹnìkan ní ìzọkùn fẹ́fẹ́ òun ó ra mọ́tò fún un ó tún ní kó wọn lọ wá ilẹ̀ ibi wọn ọmọ bọ́yọ́ fẹ́ lò òun ni mo ní kí ló kọ ẹ̀ ọba dáhùn pé ọba jẹ ẹni tí mo lọ bá mo ní láàlùbá àjá ń fowó ṣe nǹkan mi tọ́lá náà ní fowó ṣe mẹ́rin ayé náà gbàgbà fún wa alfa aláwọ̀ béèrè pé ìbò ló ti rí dáhùntọ̀ ọba lè fèsì ibi ó ti rí tí ọ̀dà kó lè fèsì ibi tó ọ̀nà sí kọ́ wá lè fèsì ibi tó ọ̀nà sí nífi wá parí ayàwó pé iná máa lórí fukara alifukara àwọn tí ò ní lákọ́kọ́ àwọn tó ní tí ò ní tó àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ẹ̀sàká àwọn tá a fẹ́ ń ká ìtì wọn wé sẹlẹ́sìn wa àmọ́ tó bá dásìkò sàká á fún wọn sàká yóò àbẹ́rẹ́ kékeré léyìí owó ni báwa ṣe máa ń yọ lọ́dọọdún ẹ̀sìn yìí má dùn kó fi wọlé kọ́nà gbàṣẹ yìí nìyàwó márùndé ọgbẹ́sẹ̀ lédè òun pé ń gbàtà ìpọ̀ ni àwọn àfọ́gbà fún pé ráyẹ̀ nìkan ò lè kọjá alukurani nítorí àti lè rí ní alukurani ọ̀rọ̀ tí umaru tó aṣọ wẹ̀ kó sí umaru lẹ́nu ọ̀rọ̀ ọlọ́run lálò mọ́ alẹ́fẹ̀tù ó ń fọ bá kò ń bẹ́ẹ̀ wà sí rìkọ́bì wádìí nínú àwọn gbèsè ẹrú àtúngbèsè ọlọ́run ni ẹtúkù lọ́rùn wa àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run ọba ẹbìsàká ẹbìsàánú wa àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí ọ̀rẹ́ mìíràn sọ́rí dọ́tà mìíràn sọ́rí dọ́tà kọ̀ǹpọ́sìrì ni kìí ṣe pé mo fẹ́ àmọ́ bí yáyà Kùránì wá wà àwọn akẹ́kọ̀ọ́ tí ọ̀dà kan wọn ní ìsìn wọn ti kó sábẹ́ sọ́lọ̀ nígbà tó fẹ́ dákọ̀ pé ìnáma sàdàkà ọ̀sọ̀ yẹtí sọ́sọ́ mọ̀ òrùka ń bẹ́ ọ̀sọ̀ dìsébù ń bẹ́ ọ̀sọ̀ òpó ń bẹ́ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ti kó sí fùkàrà wọn lágbára kan wọn sá lágbára kan mọ́ òun ló gbé sàrà ìtòfin wa mọ̀ yí pé sàrà ó yàtọ̀ fún sàká sàká ẹ̀ka lọ́dún ọ̀rọ̀ yẹn ni sàrà gbogbo ọgbà ni sàrà bí kíni palliative sàrà òun ni palliative ètò ìfìmọ̀ pọ́bítà palliative ni pé ìjọ táyà Kùránì ti ń sọ yí pé àwọn ìtìhàm fi yawmin sí bàtìgàbàtì sàrà ni sàrà yẹn pẹ̀lú sàká wọ́n lọ́pọ̀ èyí tó á sì kẹta wọn ní àfihàndọ̀bù àdìwákìfù àgbọ̀dọ̀ sàlàyé kí ní jẹ́ wákìfù yàtọ̀ fún sàká wákìfù yàtọ̀ fún sàrà èyí tí wọ́n ń pè ní wákìfù òun ni sàràkátù járíà ìka tó ní ìwọ ló ní fúnra ara rẹ̀ àmọ́ ti yọ̀dá rẹ̀ fọ́lọ́hun
ó lè jẹ́ kọ́mpìnì, kódà ó lè jẹ́ lé, ó lè jẹ́ odidi báǹkì, ìwọ ló ní fúnra rẹ̀, àmọ́ o ti wá yọ̀dá rẹ̀ fọlọ́run pé eléyìí o mi ò ní nǹkan kan ní ibẹ̀ mọ́. Ìtọ́ ọba ti yọ̀dá àwọn ni wọ́n ń pè ní wákùfù. Ètò òun fi yàtọ̀ fún sàká, sàká ní sítọ̀ ọba yọtọ̀ ọba ti kú ọ̀yọ́ sàká mọ́ torí wó pín ó ní. Wákùfù ọmọ bẹ̀rẹ̀ yọ gbé dàrí kíámà ni. Lànàbì fi sọ yí pé ọba ti kú gbogbo tó ní títán. Àmọ́ yóò kú mẹ́ta. Àkọ́kọ́ sàdákàtù járíà. Wákùfù Lànàbì kọ́kọ́ fi àkọ́kọ́. Sàdákàtù járíà àwọn o ti fílẹ̀ yóò mọ̀ wá lọ bẹ́ẹ̀ gbére. Ẹlẹ́ẹ̀kejì àlè èlìmó ìmọ̀ tó ní tó fi ṣàǹfààní ẹlẹ́kẹta lọ́mọ tó fẹ́ tọ́ tí ń ṣàdúrà fún ọ. Gbogbo àwọn tọ́lọ̀ ti ní sàkà ó yé sí tí wọ́n yọ nínú owó wọn. Ọlọ́run túbọ̀ fi rọ̀ wọ́n lọ́rùn sí ibi báyìí lọ. Gbogbo àwọn tí ó wọ ohun èèwọ̀ sàká àmọ́ wọ́n ṣe sàárà, ẹni owó rẹ̀ bá wọ sàká yóò wọ sàárà, tí wọ́n wá ń ṣe sàárà nítorí kébi ọmọ pa àwọn tálíkà, wọ́n ṣe sàárà nítorí kébi ọmọ pa àwọn tí wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn, tí wọ́n ṣe dáadáa fáwọn tí ń ṣiṣẹ́ ẹ̀sìn, tí wọ́n ò rojú àti ṣe dáadáa fáwọn tí ń ṣe kíni tí ń ṣiṣẹ́ ẹ̀sìn. Gbogbo yẹn yí bẹ́ẹ̀. Ìjọ tí bàbá wa Áfíríkà kú, mo wà l'Amẹ́ríkà, mo á dé ìjẹ́ ẹni mo lọ kí díẹ̀ tọ́ ẹni tí dáadáa fẹ́ sí tí ń sponsor tẹ̀síìrì sáà ní sẹ̀ wọ́n bá dé bẹ́ẹ̀ bọ́ká abáṣàdúrà àgbàdúrà kan wọ́n bá gbé nǹkan ọ̀hún sínú mọ́tò. Nígbà mo délé mo ní àá sàdákàtú járíà. Nígbà mo délé mo ní àá síríkà bàbá rẹ̀ ti ọmọ àlìjẹ́nà lọ́wọ́ òfin gbogbo yẹ yí bẹ́ẹ̀ lọ́wọ́lá àwọn ẹni Ọlọ́run dẹ́bùtì wa Alhaji wa Musat Alhaji wa Banirẹ́ kọ́ọ̀dì ẹ̀dí ṣe láti bí 25 years tí ọ̀rẹ́ wọn àti gbogbo yẹ yí Ọlọ́run kó bá wà pẹ̀lú yóò ṣùgbọ́n ìlú Èkó kó má bàjẹ́, ìlú Èkó kó má bàjẹ́. Bàbá wa síwájú Ọlọ́run bá sọ wọ́n kalẹ̀ dáadáa, gọ́fì Èkó Ọlọ́run bá wà pẹ̀lú wọn, bàbá Musat Ọlọ́run bá wà pẹ̀lú wọn, bàbá wa lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ Èkó Ọlọ́run kó dó tì wọ́n, gbogbo kábínẹ̀tì àyímà látẹ̀rí bàbá wa imam Ọlọ́run má jẹ́ oṣù yìí ṣe, Ọlọ́run má jẹ́ oṣù yìí ṣe, Ọlọ́run má jẹ́ oṣù yìí ṣe. Gbogbo àwọn jàmáà wa lápapọ̀ Ọlọ́run bá wà pẹ̀lú gbogbo yìí. Bàbá Faramade náà bẹ̀rẹ̀ Adama anta alaktana majana wa rasakana majana Allahumma asifu الدين سيادة في علم كفاية في رزقي سيادة في بدني توبة قبل الموت رواة للموت مغفرة بعد الموت جاوز على صراط والنجاة الإنسان ياسر الفضل والإنسان برحمتك يا العالمين يعني الموت ويا سامي يا صوت اللهم جل ما في قلوب المؤمنين بلغ إلى 120 سنة من غير غصة ومرج وسجود فقد يا العالمين اللهم أرنا حقا حقا وارزقنا اتباع وأرنا الباطل الباطل وارزقنا اجتنابه لا قبل حي ولا عبادة ولا رزق كما هي لقد سبقت كلمات العباد المسلمين المنصورون وإن جدنا لهم غالبون حسبك الله ومن ثبت من المنغبى سلطان إن آتيناك. بسم الله الرحمن الرحيم. إن آتيناك. جزاكم الله خير.